Ǹjẹ́ ìwọ mọ̀ ọdún 1941 ẹ̀gbọ́n mi dáadáa o ọdún 1941 ni ọba Ọlátẹ́rù Ọlágbégi kejì inú di ọba ìlú Ọ̀wọ̀ tó wà nípìnlẹ̀ Oǹdó àsìkò yìí ní gbogbo àsìkò tá à ń sọ yìí olóṣèlú ni ọba Ọlátẹ́rù Ọlágbégi yìí o bẹ́ẹ̀ ni súnmọ́ ẹgbẹ́ òṣèlú Action Group ti olóyè Ọbáfẹ́mi Awólọ́wọ̀ kódà inú ààfin bàbá yìí ni wọ́n ti ṣèfilọ́lẹ̀ ẹgbẹ́ Action Group lọ́dún 1952 ẹ̀gbọ́n mi dáadáa o inú ààfin ọba Ọlátẹ́rù Ọlágbégi ni wọ́n ti ṣe ìfilọ́lẹ̀ ẹgbẹ́ Action Group olóyè Ọbáfẹ́mi Awólọ́wọ̀ lọ́dún 1952 kẹ́ lè mọ̀ bí bàbá yìí ṣe súnmọ́ bàbá Ọbáfẹ́mi Awólọ́wọ̀ tó ṣùgbọ́n bó ṣe di ọdún 1962 tí wàhálà ní ẹgbẹ́ òṣèlú Action Group bẹ̀rẹ̀ tí wọ́n pín sí méjì èyí àwọn tó bá Akíntọ́lá olóyè Samuel Adókè Akíntọ́lá tó bá lọ àtàwọn tó bá olóyè Ọbáfẹ́mi Awólọ́wọ̀ lọ ìní ọba Ọlátẹ́rù Ọlágbégi ìlú náà ti kú lẹ́yìn Ọbáfẹ́mi Awólọ́wọ̀ tó lè gba ẹ̀yìn Ládòkè Akíntọ́lá lọ gbàrà tí ilé ìṣẹ̀lẹ̀ ìlà àwọn aráàlú Ọ̀wọ̀ tó jẹ́ pípọ̀ ní wọn olólùfẹ́ Awólọ́wọ̀ ni wọ́n ti bínú tí wọ́n sì wọ́n gbọ́nà láti rọ kábíyèsí lóyè wọn ló ṣe lè tẹ̀lé Akíntọ́lá tí ò tẹ̀lé aṣíwájú àti ẹni táwọn rí gẹ́gẹ́ bí olùgbàlà ilẹ̀ Yorùbá ìlú Awólọ́wọ̀ tí ò tẹ̀lé ṣùgbọ́n ọba Ọlátẹ́rù Ọlágbégi ó ń fún wọn lésì pé èyí ò wù mí òun jẹ́ kí ọmọ ìyá méjì fẹ́ ìyàwó ọ̀tọ̀ọ̀tọ̀ tó sì ní tòun o Akíntọ́lá ìwọ̀n wá tẹ̀lé nítorí pé òun ló ń ṣe nǹkan tó dáa fún ilẹ̀ Yorùbá àsìkò táwọn wí yìí gbajúmọ̀ olóṣèlú kan wà ní ìlú Ọ̀wọ̀ wọ́n ń pè ní Michael Adékúnlé Ajásin Michael Adékúnlé Ajásin ló padà di gómìnà ìpínlẹ̀ ẹ̀mọ̀pẹ́láyé ọjọ́ sì ìpínlẹ̀ Oǹdó àti Èkìtì wọ́n kó wọn papọ̀ ní òun ló padà ṣe gómìnà ìpínlẹ̀ Èkìtì ńgbà náà ṣùgbọ́n o gbogbo àsìkò tá à ń sọ yìí Michael Adékúnlé Ajásin kò tí ì di gómìnà ó sì jẹ́ aṣojúṣòfin tó ń ṣojú ìlú Ọ̀wọ̀ nílé ìgbìmọ̀ aṣojúṣòfin àpapọ̀ àsìkò tá à ń wí yìí ògbóǹtarìgì ọmọlẹ́yìn olóyè Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ìní Adékúnlé Ajásin tó bẹ̀bẹ̀ sí ní gbógun ti ọba Ọlátẹ́rù Ọlágbégi pé ó gbọ́dọ̀ ṣàtìlẹ́yìn fún Awólọ́wọ̀ ni. ìgbà tó máa fi di ọdún 1966 ìlú oṣù kìíní ọdún 1966 tí ìdìtẹ̀gbàjọba àkọ́kọ́ ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè yìí tí wọ́n fi ọ̀gágun Adékúnlé Fájuyì ṣe gómìnà gbogbo ilẹ̀ Yorùbá ìní ọ̀gágun Adékúnlé Fájuyì ìlú fún ọba Ọlátẹ́rù Ọlágbégi ìlú fún olóòwe gbélé ẹ̀yìn suspension letter ó ní kó forí ìtẹ́ sílẹ̀ báyìí ni ọba Ọlátẹ́rù Ọlágbégi ìlú ṣe forí ìtẹ́ sílẹ̀ nítorí wàhálà Akíntọ́lá àti Awólọ́wọ̀ èyí ọba àwọn aráàlú ṣe gbógun ti pé àwọn ò fẹ́ kó ṣàtìlẹ́yìn fún Akíntọ́lá ó ṣe dọjọ́ kẹrìnlá oṣù kejì ọdún 1968 ẹ̀gbọ́n mi dáadáa o ọjọ́ kẹrìnlá oṣù kejì ọdún 1968 inú the 14th of February 1968 ìní ọba Ọlátẹ́rù Ọlágbégi inú máa gbìyànjú láti wọ ìlú Ọ̀wọ̀ láti gba ipò ìpadà o ṣùgbọ́n o gbogbo ìgbìyànjú ọba Ọlátẹ́rù Ọlágbégi ló jẹ́ sí pàbó nítorí pé àwọn aráàlú Ọ̀wọ̀ yarí wọ́n gbógun tì í wọ́n bẹ̀rẹ̀ sí ní dá wàhálà lẹ̀ kódà wàhálà táwọn wí yìí ó ní agbára gan tí ọba Ọlátẹ́rù Ọlágbégi kò sì ráyè wọ ìlú Ọ̀wọ̀ ṣùgbọ́n bó ṣe gbọdọ̀ 1969 tí ìdìtẹ̀gbàjọba kejì tó ti ṣẹlẹ̀ tí wọ́n ti pa ọ̀gágun Adékúnlé Fájuyì tó jẹ́ gómìnà ilẹ̀ Yorùbá tó sì ti fi ọ̀gágun Adéyínká Adébáyọ̀ rọ́pò ẹ̀ inú ọ̀gágun Adéyínká Adébáyọ̀ inú ti fagilé ìwé gbóyè tí wọ́n fún ọba Ọlátẹ́rù Ọlágbégi tó sì ní kó padà sórí ìtẹ́ láwọn baba ńlá babẹ̀ bí ọba Ọlátẹ́rù Ọlágbégi ṣe padà sórí ìtẹ́ pẹ̀lú ijó àti ayọ̀ ìlànà aráàlú Ọ̀wọ̀ jarí wọn láwọn ò lè gbà wàhálà ńlá tó ṣẹlẹ̀ ń wọ Ọ̀wọ̀ lọ́dún táwọn yìí máa kọjá bẹ́ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní máa dáná sun gbogbo àwọn ilé ọba Ọlátẹ́rù Ọlágbégi àtàwọn dúkìá pẹ̀lú gbogbo tàwọn alátìlẹ́yìn ẹ̀ gbogbo ìlú Ọ̀wọ̀ dàrú lọ gbúrúgbúrú lẹ́sẹ̀kẹsẹ̀ ní ọ̀gágun Adéyínká Adébáyọ̀ tó jẹ́ gómìnà ilẹ̀ Yorùbá ìlú bẹ̀rẹ̀ sí ní ṣèwádìí pé kí ló fa wàhálà yìí tí wọ́n sì jẹ́ kó di mọ̀ fún pé àwọn aráàlú Ọ̀wọ̀ wọn fẹ́ ọba Ọlátẹ́rù Ọlágbégi nítorí àtìlẹ́yìn tó ń ṣe f'Akíntọ́lá dípò Awólọ́wọ̀ báyìí ni ọ̀gágun Adébáyọ̀ gbé ìgbésẹ̀ ó rọ ọba Ọlátẹ́rù Ọlágbégi ó rọ̀ lóyè pátápátá ó tún lé kúrò ní ìlú Ọ̀wọ̀ ó ní kó lọ máa gbé nílùú Òkìtìpupa. báyìí ni ọba Ọlátẹ́rù Ọlágbégi ó fi ìtìjú ó fi kúrò ní ìlú Ọ̀wọ̀
ó sì di èrò ìlú Òkìtìpupa. ṣùgbọ́n ó ní orí tí ó bá jọba kò lè ṣaláì má jọba o. bó ṣe dọdún 1993 ni ọba tí wọ́n fi rọ́pò ọba Ọlátẹ́rù Ọlágbégi ní ọba Ògúnwòye Kábíyèsí má wàjà o. bó ṣe wàjà ni làwọn onífá gbé Ifá janlẹ̀ tí Ifá fi sọ pé tó má fi àlàáfíà nílùú Ọ̀wọ̀ tí wọ́n fẹ́ wàhálà ọba Ọlátẹ́rù Ọlágbégi tí wọ́n ti rọ̀ lóyè tipẹ́ ìjọba fi jọba. báyìí ni wọ́n ṣe fi ọba Ọlátẹ́rù Ọlágbégi iná tó fi jọba padà lẹ́ẹ̀kejì nílùú Ọ̀wọ̀ lọ́dún 1993. ṣùgbọ́n ọdún 1998 nínú Kábíyèsí padà wàjà tó darapọ̀ mọ́ àwọn baba ńlá baba ẹ̀. ẹ̀yin ọmọ Yorùbá tòótọ́ gẹ́gẹ́ bá a ṣe máa ń sọ àwọn nǹkan ńláńlá mà ti ṣẹlẹ̀ sẹ́yìn lórílẹ̀‐èdè yìí o. bẹ́ẹ̀ làwọn máa mú yín rántí ẹ̀ àwọn ètò ẹ̀ tí mà tàwọn ètò ṣeéṣe kẹ́ ẹ má mọ̀ lọ́sọ̀ọ̀sẹ̀ ní abala yìí. ẹ̀yin ṣáà máa pín abala yìí kiri. ẹ jẹ́ káwọn èèyàn mọ̀ wípé abala tí ó ṣe àwọn èèyàn láǹfààní pàápàá àwọn ọmọ wa tó wà nílé ìwé yunifásitì àtàwọn tí ó fẹ́ mọ nǹkan tó ti ṣẹlẹ̀ sẹ́yìn lórílẹ̀‐èdè yìí. bákan náà ẹ máa darapọ̀ mọ́ tẹlifíṣàn yín subscribe ẹ máa sọ fáwọn tí ò tí ì mọ̀ ẹ má ṣètò gbàgbé o gbogbo àwọn tá à ń kọ́ ẹ̀ ó ti jáde sẹ́yìn bẹ́ẹ̀ lójú àwọn tuntun tó ń jáde nínú ìwé ìròyìn Yorùbá Tòótọ́ tó ń jáde ní gbogbo ọjọ́ Monday tá à ń ta àwọn ọgọ́rùn-ún náírà káàkiri gbogbo Nàìjíríà. ẹ má gbàgbé o ìpolówó ọjà mọ̀ ní pẹ̀lú àmúlò owó bẹ́ẹ̀ bá ní ohunkóhun láti polówó tàbí ẹ̀yin fẹ́ ṣolúgbọ̀wọ́ iṣẹ́ ńlá tá à ń ṣe fún ìran Yorùbá yìí orí nọ́mbà fóònù lẹ́ pè wá sí o a ó sì dá yín lóhùn lọ́gán 080 52 00 9427 gbọ́mi lẹ́ẹ̀kan sí o 080 52 00 9427. ẹ jẹ́ ká tún pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ títí ọ̀sẹ̀ tó ń bọ̀ àwa láwà ẹ̀yìn láàbà ọ̀ ire o.